Ògo ni f'Ọlọ́run lókè ọ̀run fún àkókò yìí tí a tún wà lórí ètò wa yìí. Ẹ ṣé tí ẹ wá láti wá gbọ́ ètò yìí. Mo fẹ́ gbàgbọ́ pé a mú Bíbélì wa dání. Ní àkókò yìí, mo fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú wa nípa irú ẹni t'Ọlọ́run wá ṣe àti ohun tó ń ṣe. Kókó rí ìwàásù yìí ní Ọlọ́run ayérayé tó ń ṣe ohun ayérayé. Ọlọ́run ayérayé tó ń ṣe ohun ayérayé. Kí ni ìdí tí mo fẹ́ wàásù ìwàásù yìí? Pé ìbéèrè pọ̀ púpọ̀ lórí pé ṣé gbàlà tí ẹ lè sọnù? Ṣé onígbàgbọ́ lè kùnà ìjọba ọ̀run? Ṣé ó yẹ ká máa gbàdúrà Olúwa kà mí yẹ ní ìjọba rẹ? Nítorí ìdí èyí, mo fẹ́ ká jọ wo Bíbélì, ká jọ ṣàkíyèsí irú ẹni t'Ọlọ́run wá ṣe àti irú ohun tó ń ṣe fún wa. Ìwé oníwàásù orí ìkẹta, wọ́n ka ẹsẹ̀ kan péré ń bẹ̀, ẹsẹ̀ 14. A wá bẹ̀rẹ̀ sí júwe ẹni tí Ọlọ́run wá ṣe. Èmi mọ̀ pé ohunkóhun tí Ọlọ́run ṣe yóò wà láéláé. A kò lè fi ohun kankan kún un, bẹ́ẹ̀ ni a kò lè mú ohun kan kúrò nínú rẹ̀. Ọlọ́run sì ṣe èyí kí ènìyàn kí ó lè máa bẹ̀rù rẹ̀. Ẹ jọ̀wọ́, ẹ jájọ wo ẹsẹ̀ Bíbélì yẹn lẹ́ẹ̀kan sí i. Oníwàásù orí kẹta, ẹsẹ̀ 14. Ó lè mí mọ̀ pé ohunkóhun tí Ọlọ́run ṣe yóò wà láéláé. A kò lè fi ohun kan kún un, bẹ́ẹ̀ ni a kò lè mú ohun kan kúrò nínú rẹ̀. Ọlọ́run sì ṣe èyí kí ènìyàn kí ó lè máa bẹ̀rù rẹ̀. Bàbá wa àti Ọlọ́run wa, ẹ ṣé nítorí ohun tẹ́ ẹ jẹ́ àti irú agbára tẹ́ ẹ ní. Ẹ ṣé nítorí ohun tẹ́ ẹ ń ṣe àti ohun tẹ́ ó tún ṣe. Jésù jọ̀ọ́, kọ́ mi bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ yìí kalẹ̀. Jẹ́ kí n lè lo irú ọ̀rọ̀ tó yẹ kí n sọ. Jẹ́ kí n lè lo àpẹẹrẹ tó yẹ kí n lò. Jẹ́ kí n lè ran àwọn ènìyàn lọ́wọ́ lónìí. Olúwa jọ̀ọ́ fi òye fún gbogbo ọkàn tó ń gbọ́ mi. Olúwa jọ̀ọ́ jẹ́ kí òye ọ̀rọ̀ yín kó yé wọn pátápátá. Lẹ́yìn eléyìí, kí ògo kó jẹ́ tiyín, kí ìbùkún bẹ̀ kó sì jẹ́ tiwa. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Ọlọ́run ayérayé tó ń ṣe ohun àìnípẹ̀kun. Wọ́n máa ń sọ fún wa pé ká ṣàlàyé ẹni tí Ọlọ́run jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan la sì lè sọ nípa ẹni tí Ọlọ́run jẹ́. Ọlọ́run alágbára ni. Ọlọ́run aláàánú ni. Ọlọ́run olóore ọ̀fẹ́ ni. Ọlọ́run ni ẹlẹ́dàá. Ọlọ́run ó jẹ́ bàbá sí àwa kan. Ọlọ́run ó jẹ́ olùdarí àti ọba àwa kan. Ọlọ́run ó jẹ́ Olódùmarè. Ó jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo. Bíbélì sì fi yé wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Bíbélì pé Ọlọ́run wa yìí, Ọlọ́run ayérayé ni. Àìsáyà orí 40, ẹsẹ̀ 28. Ìwọ kò tí mọ̀, ìwọ kò tí gbọ́ pé Ọlọ́run ayérayé, ẹ gbọ́ o, kí ló pé o? Ọlọ́run ayérayé. Ọlọ́run ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé. Kì í ṣàárẹ̀, bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í mú. Kò sì sí àwárí òye rẹ̀. Ọlọ́run yìí ó mọ ohun gbogbo. Bíbélì sì pè ní Ọlọ́run kí ni o? Ayérayé. Ó túmọ̀ sí pé ní ìmọ̀ wa, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ṣe gbé lélẹ̀, ọ̀rọ̀ rẹ̀ kò ṣe kí ni o? Kò ní pẹ̀kun, ayérayé ni. Òun kan fúnra rẹ̀, Ọlọ́run kí ni o? Ayérayé ni. Bíbélì sọ pé láì Olúwa ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ lé ọ̀run. Orin Dáfídì 119 ló sọ bẹ́ẹ̀, ẹsẹ̀ 19.
àádọ́rùn. Ó ní lá Olúwa ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ lé ọ̀run. Ó túmọ̀ sí pé ọ̀rọ̀ Ọlọ́run ṣe kí ni ó wà láéláé. Kì í kàn ṣe pé ọ̀rọ̀ Ọlọ́run wà láéláé nìkan. Ṣùgbọ́n Ọlọ́run wa yìí, Bíbélì sọ pé àánú rẹ̀ títí láéláé ni. Ìwé Sáàmù 123 ẹsẹ̀ 17 àti 18. Bíbélì ní ṣùgbọ́n àánú Olúwa láti ayérayé ni lára àwọn tí ó bẹ̀rù rẹ̀ àti òdodo rẹ̀ láti ọmọdé ọmọ sí àwọn tí ó pa májẹ̀mú rẹ̀ mọ́ àti sí àwọn tí ó rántí òfin rẹ̀ láti ṣe wọ́n. Bó ni àánú Ọlọ́run o? Láti ayérayé ni. Mo ṣàkíyèsí nínú Bíbélì pé kò sẹ́ni tó tọ̀ Ọlọ́run wá pé ṣàánú fún mi tí kò ṣàánú fún. Ó lè kọ́kọ́ bí wọ́n béèrè láti yẹ ìgbàgbọ́ wọn wò. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá sọ pé Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi náà máa ń ra àánú gbà. Tí wọ́n bá ti wá àánú déwájú rẹ̀, wọ́n ò rí gbà ni. Torí pé láti ayérayé òun ni àánú rẹ̀. A pè Ọlọ́run yìí ní bàbá ayérayé. Kì í ṣe bàbá àgbà díẹ̀, bàbá ayérayé ni. Ìwé Àìsáyà 9 ẹsẹ̀ 6. Nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà lé èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, olùdámọ̀ràn, Ọlọ́run alágbára, bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà. Ẹ máa gbọ́, Bíbélì sọ pé bàbá ayérayé. Ó túmọ̀ sí pé irú bàbá wo ni Ọlọ́run wá yìí? Bàbá tí kò ní pẹ̀kun ni. Bàbá tó wà títí láéláé ni. Bàbá tó jẹ́ pé òun ló wà ní ìṣàkóso ni. Nígbà míì a máa ń gbàdúrà sọ Ọlọ́run, mo sì máa ń rò pé àṣìgbà àdúrà ni pé Olúwa gba ìṣàkóso. Ọlọ́run kò sọ ìṣàkóso nù rí. Nítorí pé ìjọba rẹ̀ kì í ṣe ìjọba tó lópin. Òun ló wà ní ìṣàkóso ní ìgbà gbogbo. Bíbélì wípé òun ni ẹni tó jókòó lórí òbìrí ayé. Irú Ọlọ́run wa nìyẹn. A máa ń pè ní àìṣá, a máa ń pè ní àìkú, a máa ń pè ní àpáta ayérayé, a máa ń pè ní Ọlọ́run ayérayé, a máa ń pè ní arúgbó ọjọ́. Àwọn tó wá máa ń ṣe fún àwọn ènìyàn, Bíbélì sọ pé ohunkóhun tí Ọlọ́run bá ń ṣe o, wájú Ọlọ́run ló ṣe, ó wà láéláé. Níwèé oníwàásù yẹn lẹ́ẹ̀kan sí i. Màá wá fi nǹkan 4 kan tó wà láéláé hàn wá. Èmi mọ̀ pé ohunkóhun tí Ọlọ́run ṣe yóò wà láéláé. Kò ṣeé fi kún, kò ṣeé yọ kúrò. Kí ni àwọn nǹkan tí Ọlọ́run ṣe tó wà láéláé? Òun náà ni pé ìgbàlà wà láéláé. Hébérù 5. Bíbélì fi hàn wá nínú ìwé Hébérù 5 ẹsẹ̀ 9 irú ìgbàlà tí Ọlọ́run tí ó ṣètò fún wa. Bí a sì sọ ọ́ di pípé, ó wá di orísun ìgbàlà ìnípẹ̀kun fún gbogbo àwọn tí ó ń gbọ́ tirẹ̀. Irú ìgbàlà wo ni ìgbàlà tí Jésù ń fún ni o? Ìgbàlà àìnípẹ̀kun. Kí la ń pè ní ìgbàlà? Ìgbàlà jẹ́ ohun tí ó máa ń ṣẹlẹ̀ nígbà tí ènìyàn bá wà nínú ewu, tí a bá yọ ọ́ kúrò níbẹ̀. Ewu kí ni ènìyàn wà? Gbogbo àwọn ènìyàn pátá á wà nínú ewu ọ̀run àpáàdì. Mo sì fẹ́ sọ fún wa pé ikú kejì yìí ó jẹ́ ikú tí ẹ̀ṣẹ̀ mú wá. Bíbélì wípé torí ìdí èyí náà Ọlọ́run fi farahàn láti ṣe kí ni o? Láti pa iṣẹ́ èṣù run. Kí ló mú ẹ̀ṣẹ̀ wá? Èṣù. Nígbà tí èṣù mú ẹ̀ṣẹ̀ wá yìí, gbogbo ajogún àgọ́ ẹ̀ṣẹ̀ lára baba ńlá wa Ádámù àti Éfà. Nítorí èyí a jẹ̀bi ikú ọ̀run àpáàdì. A nílò olùgbàlà láti bọ́ lọ́wọ́ ikú ọ̀run àpáàdì yìí. Ọlọ́run sì rán olùgbàlà fún wa, tí í ṣe Jésù Kristi, ẹni tí ó pa lórí igi àgbélébùú nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹni tí a sin tí ó sì jí dìde níjọ́ kẹta nítorí ẹ̀ṣẹ̀ wa. Nígbà tí a sì pa yìí, Bíbélì sọ pé nígbà tí ó sì di pípé, ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun. Irú ìgbàlà wo ni Jésù fún wa o? Ìgbàlà tí ò ní pẹ̀kun.
èlò ló gbà? Ọ̀fẹ́. Ṣé ẹ rí ìgbàlà yìí? Kì í ká ṣe pé ó jẹ́ ọ̀fẹ́ nìkan, ṣùgbọ́n ó wà títí láéláé. Ìgbàlà ayérayé ni. Ọlọ́run ayérayé ó ń ṣe nǹkan kan, ó ń ṣiṣẹ́ ìgbàlà. Èmi ò lè gbà yàn là, èmi ò lè ṣiṣẹ́ ìgbàlà, ìlé gbára mi là. Ká ní mo lè gbára mi là ni, èmi náà ní nílò olùgbàlà. Màríà ìyá Jésù kò lè gbára rẹ̀ là, òun kan sọ pé òun nílò olùgbàlà. Jẹ́ kí n sọ fún ọ pé àwọn àlùfáà ìjọ rẹ wọn ò lè gbára wọn là. Ẹ̀sìn rẹ pẹ̀lú kò lè gbà ọ́ là, iṣẹ́ ọwọ́ rẹ kò lè gbà ọ́ là, ìwà rere rẹ kò lè gbà ọ́ là. Ẹnìkan péré ló lè gbà ni là, Jésù Kristi. Irú ìgbàlà wo ló sì ní fún wa? Ìgbàlà àìnípẹ̀kun ló ní. Mo mọ̀ kankan dáadáa wípé ìgbàlà yìí kìí ṣe ìgbàlà oṣù díẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa la rò pé bọ́lọ́run ṣe ríre, ó rí wa lẹ́lẹ́ṣẹ̀, ó gbà wá là, yóò wá tún lọ gọ sẹ́gbẹ́ kan, yóò lúgọ, yóò wá máa ṣọ́ wa níjọ́ tá ó tún dẹ́ṣẹ̀ kó lè gbẹ̀ṣẹ̀ yẹn padà lọ́wọ́ wa. Kó lè gbàgbàlà yẹn padà lọ́wọ́ wa. Nígbà tá a bá tún wá dẹ́ṣẹ̀ mọ́, yóò tún wá fún wa padà. Rárá, Bíbélì sọ pé ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Jésù ẹ̀ṣẹ̀ wa ló kú fún, kò kú fún ìwà mímọ́ wa. Irú ìgbàlà wo ló wá mú wá nígbà tó kú tá sí tó jí dìde yìí? Ìgbàlà àìnípẹ̀kun ni. Bíbélì ní ìgbàlà àìnípẹ̀kun ni. Kì í kàn ṣe pé fún wa ní ìgbàlà àìnípẹ̀kun nìkan. Gbọ́ ìgbàlà àìnípẹ̀kun yìí, ó mú ìyè àìnípẹ̀kun wá. Ìyè ayérayé. Jòhánù orí 3 ẹsẹ̀ 14. Ẹsẹ̀ Bíbélì pọ̀ tí mo fẹ́ kà torí pé n ò fẹ́ sọ lórí rárá. Nípa ayérayé yìí, wípé Ọlọ́run ayérayé ó ń fún wa ní ìgbàlà ayérayé. Láti ibẹ̀ nǹkan, lẹ́yìn ìgbà tó fún wa ní ìgbàlà ayérayé ìtàn, ó tún ìgbàlà ayérayé yìí, òun náà ni à ń pè ní ìyè ayérayé. Ẹni tí ó bá gba ọmọ gbọ́, ó ní ìyè àìnípẹ̀kun. Ẹni tí kò bá sì gba ọmọ gbọ́, kì yóò rí ìyè, ṣùgbọ́n ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀. Orí 4 ẹsẹ̀ 15, ó tún sọ pé nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, ẹnikẹ́ni tó bá ṣe kíni o, tó bá gbàgbọ́, gba Jésù Olúwa gbọ́, kí ló ní o? Ìyè ayérayé. Torí pé Jésù ni orísun ìgbàlà ayérayé. Ó ní mo fi sọ fún ọ pé ohun tọ́lọ́run ń ṣe kìí ṣe iṣẹ́ ẹjọ́ díẹ̀. Ní ìjọ́ tí Jésù kú lórí igi àgbélébùú yẹn, ìdí tó fi sọ bẹ́ẹ̀ fún wa nínú ìwé Jòhánù orí 19 ẹsẹ̀ 30 pé ó parí ni pé iṣẹ́ ayérayé ló ṣe. Ọlọ́run ayérayé tó ń ṣe ohun ayérayé, kí ló ohun ayérayé tó ń ṣe yìí o? Ìgbàlà ayérayé. Tó mú ìyè ayérayé wá. Ó gbà wá lọ́wọ́ ikú ni. Ó gbà wá là kúrò nínú ikú. Ó wá fún wa ní ìyè ayérayé. Kò kàn gbà wá là kúrò nínú ikú kó wá fún wa lẹ̀ pé ó yá wá bó ṣe rí ìyè fúnra rẹ̀. Rárá, ó mọ̀ọ́mọ̀ fún wa ní ìyè ni. Kò bá wa wá ìyè wá. Ó fi lé wa lọ́wọ́ ni. Ó bùn wa lọ́fẹ̀ẹ́ ni. Ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 22, ó ní mo fún wọn ní ìyè àìnípẹ̀kun. Kò sọ pé òun tà á fún wa. Ṣé nígbà tó gbà wàhálà tó kú lórí igi àgbélébùú yẹn, ó ra ìyè fún wa. Ìyè tí ó rà fún wa yìí, ìyè ọ̀fẹ́ yìí ni, ìyè ayérayé ni, lọ títí láéláé ni. Ó lọ fún wa ní ìyè. Kò gbà wàhálà kúrò nínú ikú ká máa wáyè fúnra wa. Ó gbà wàhálà, ó fún wa ní ìyè ni. Irú ìyè wo ló fún wa? Ìyè ayérayé. Ṣẹ̀rí ìyè ayérayé yìí, ìwé Jòhánù orí 4 ẹsẹ̀ 14, ẹ jẹ́ kí n kà òun náà. Ó wí pé ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi yóò fi fún un, òrùngbẹ kì yóò gbẹ mọ́ láé, ṣùgbọ́n omi tí èmi yóò fi fún un yóò di kànga omi nínú rẹ̀ tí yóò máa sun sí ìyè àìnípẹ̀kun. Téèyàn bá ti gba Jésù, yóò di kànga nínú rẹ̀, torí pé Jésù Kristi ó fún yẹn ní omi ìyè. Omi ìyè yìí ó ló fún yẹn ní ìyè àìnípẹ̀kun, yóò títí dé àìnípẹ̀kun ni. Ọlọ́run ayérayé, ó ń ṣe ohun ayérayé. Kí ló ń ṣe o? Ìgbàlà ayérayé. Kí ló ń ṣe o? Láti gbà wá kúrò nínú ikú ayérayé. Ṣùgbọ́n kò fi wálẹ̀ ká máa wáyè kiri. Òun náà ló fún wa ní ìyè ayérayé. Kí ló tún ṣe fún wa? Ìwé Hébérù orí 9 ẹsẹ̀ 12. Ìwé Hébérù orí 9 ẹsẹ̀ 12. Bẹ́ẹ̀ ni kì í ṣe nípasẹ̀ ẹ̀jẹ̀ ewúrẹ́ àti ọmọ màálù
ṣùgbọ́n nípasẹ̀ ẹ̀jẹ̀ ohun tìkára rẹ̀ ó wọ ibi mímọ́ lọ lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́yìn tí ó sì ti rí ìdáǹdè àìnípẹ̀kun gbà fún wa. Kí ni o ìgbàlà ayérayé? Kí ni o ìyè ayérayé? Kí ni Ọlọ́run tún ṣe o? Ó tún ṣe ìdáǹdè ayérayé fún wa. Èyí tó túmọ̀ sí pé ìràpadà ayérayé. Ìdáǹdè yẹn redemption lè ìbò rẹ̀. Jẹ́ kí n bí ọ. Kí ló dé tó ń sún sá káàkiri pé ààbò ní ìṣèdè ìjọba ọ̀run? Nígbà tí Jésù ti ra ìdáǹdè ayérayé fún ọ, ìdáǹdè àìnípẹ̀kun, ìràpadà àìnípẹ̀kun. Ó rà ọ́ padà kúrò lóko ẹrú ẹ̀ṣẹ̀. Ó rà ọ́ padà kúrò lóko ẹrú ègbé. Ó rà ọ́ padà, ó rà mí padà. Tọlọ́run ni wá tẹ́lẹ̀, tọrọ Ọlọ́run ló dá wa. Ẹ̀ṣẹ̀ ló sọ wá di ọ̀tá Ọlọ́run. Jésù ó ta ẹ̀jẹ̀ ohun tìkára rẹ̀ sílẹ̀. Kì í ṣẹ̀jẹ̀ ewúrẹ́ mọ́, kì í ṣẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn mọ́, kì í ṣẹ̀jẹ̀ ẹlòmíì mọ́, ṣùgbọ́n ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run. Ó kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ láti fún wa ní ìràpadà àìnípẹ̀kun. Kí ni jẹ́ àìnípẹ̀kun? Ohun tí kì í tán. Ǹjẹ́ nǹkan wà tó lè mú tán? Tó nǹkan bá wà tó lè mú tán ni yóò sọ bẹ́ẹ̀ fún wa, kò ní pè láìnípẹ̀kun. Ṣé rí, kò ṣeé ṣe fún Ọlọ́run láti parọ́. Àwa tá a máa ń sáré kìtàkìtà, mò ń léjọba ọ̀run, ilé ológo lèmi ń lé. Ó tí ì ní ìràpadà ayérayé ni. Ìràpadà ọjọ́ díẹ̀ ló sì ní. Tó o bá ní ìràpadà ayérayé, o ò ní máa ronú sí pé bó ní ṣe dọ́run. Ní ìparí, ẹ padà wo Hébérù orí 9 yẹn. Ẹ wo ẹsẹ̀ 15. Kì í kàn ṣe pé ó mú ìràpadà ayérayé wá nìkan. Mo ń sọ fún yín pé Bíbélì sọ pé ohun tọ́lọ́run bá ti ṣe ó wà láéláé. Èmi kọ́ ni mò ń ṣiṣẹ́ ìgbàlà, tí n bá fi ṣiṣẹ́ ìgbàlà ìní lè dọ́run. Ẹ̀yin kọ́ lẹ̀ ń ṣiṣẹ́ ìgbàlà, tẹ́ ẹ bá ti ṣiṣẹ́ ìgbàlà fúnra yín ẹ̀ ní lè dọ́run. Ṣé rí, Jésù ó ṣiṣẹ́ ìgbàlà, irú ìgbàlà wo ló fún ni? Ìgbàlà ayérayé. Kì í ṣe ẹni tó máa ń gbà ní kúrò nínú ẹ̀wọ̀n tí ó tún lọ sọ ní sí ẹ̀wọ̀n padà rárá. Kì í ṣe ẹni tí ó torí ẹ̀ fún wa ní ìyè àìnípẹ̀kun tí ṣe ìyè ayérayé lọ́fẹ̀ẹ́ ni. Bíbélì sọ pé ẹ̀bùn ọ̀fẹ́ ni. Nítorí náà àwa náà ti di ẹni tí a ti dá ní ìdè fún ayérayé, a ti dòmìnira nínú Jésù Kristi. Gbé kíkà ṣe pa ní òmìnira nínú Jésù Kristi nìkan. Ìgbẹ́ jẹ́ kí n fi tó dùn yìí hàn wá. Ó dùn mọ́ mi tí n bá ti ka ẹsẹ̀ yìí. Àti nítorí èyí ni ó ṣe jẹ́ alárinà májẹ̀mú tuntun, pé bí ikú ti ń bẹ fún àwọn ìdáǹdè àwọn ìrékọjá tí ó wà lábẹ́ májẹ̀mú ìṣáájú, kí àwọn tí a ti pè lè rí ìlérí ogún àìnípẹ̀kun gbà. Kì í kàn ṣe pé ó fún wa ní ìgbàlà ayérayé, kì í kàn ṣe pé ó fún wa ní ìyè ayérayé, kì í kàn ṣe pé ó fún wa ní ìdáǹdè ayérayé, ṣùgbọ́n ó fún wa ní ogún ayérayé. Ẹ wá, ayé kì í ṣe ogún ayérayé o. Èyí ò lè pẹ́ láyé ìtàn. Kò sáwọ́ ayé èkú. Ṣùgbọ́n ogún ayérayé ń bẹ lọ́run. Ó ń bẹ níjọba rẹ̀. Ẹ wo, èyí tó sì ń ṣe Olúwa mú wa délé. Olúwa yóò mú wa délé. Olúwa mú mi délé. Má jẹ́ kí n fayé bọ̀ ọ̀run jẹ́. Má ṣe mọ́. Ṣé orí tó o bá ti gba ìlérí rẹ̀ gbọ́? Bíbélì sọ pé ẹni tó burú jù tó bá lè gbàgbọ́, olórin yẹn ló sọ bẹ́ẹ̀, olórin ló sọ bẹ́ẹ̀ pé lójú kan náà yóò rí ìdáríjì gbà. Ṣé o rí ìdáríjì yẹn? Ó ní ìgbàlà ayérayé tó mú ìyè ayérayé wá, tó mú ìdáǹdè ayérayé wá, tá a fi di àjogún ayérayé pẹ̀lú Kristi. Bíbélì sọ pé àjogún pẹ̀lú Kristi ni wá. Kí ló wà lọ́run tí mi ò ní? Kò sí. Mo lè jẹ́ tálíkà láyé, mo lè má jẹ́ gbajúmọ̀ láyé, ṣùgbọ́n mo mọ̀ pé mo lógún àìnípẹ̀kun. Ogún àìnípẹ̀kun tí mo ní yìí, ọwọ́ Jésù olùgbàlà ni mo ti rí gbà. Ọ̀fẹ́ pátápátá ló fi fún mi. Mi ò sanwó, mi ò ṣiṣẹ́ fún. Ó bùn mi ni. Ó bùn mi ni.
òun ni mo fi máa ń sọ fún wa pé ohun tọ́lọ́run ṣe kò wà fúngbà díẹ̀, kò wà fọ́dún díẹ̀, kò wà fóṣù díẹ̀. Bíbélì wípé ó wà títí láéláé. Kò sí n tó lè bàjẹ́, kò sí n tó lè fi kún, kò sí n tó lè yọ kúrò. Padà síbẹ̀, ìwé Oníwàásù orí 3 yẹn. Oníwàásù orí 3 ẹsẹ̀ 14. Bí mo ṣe ń parí, ẹsẹ̀ tí mo ti kà tẹ́lẹ̀ náà ni mo mọ̀ọ́mọ̀ fẹ́ tún kà ní. Ìjọ tẹ́nìkan wá sọ wọn pé ó kàn wọná kí ni jẹ́ tá a bá ti gbàyàn lálẹ́ kan àti gbàlà náà nù. Ìtí ọ̀rọ̀ Ọlọ́run sọ nìyẹn, torí pé ìgbàlà ayérayé ewúrẹ́ àbúrò gbàgbàlà ayérayé lẹ́ẹ̀mẹ́wàá. Ìtọ́rọ̀ Ọlọ́run sọ nìyẹn. Ọlọ́run ló pè ní ìgbàlà ayérayé, Ọlọ́run ló pè ní ìyà àìnípẹ̀kun, Ọlọ́run ló pè ní ìdáǹdè ayérayé. Ọlọ́run ló sọ pé ogún tóun ní fún wa ogún ayérayé ni. Ta ló ṣe? Ṣáwa ni? Iṣẹ́ ọwọ́ wa ò lè ṣe. Ṣófin mẹ́wàá ni? Rárá. Ṣé ìfèdèfọ̀ ni? Ṣé iṣẹ́ ẹ̀sìn ni? Ṣé iṣẹ́ ọwọ́ wa ni? Rárá, kò rí bẹ́ẹ̀. Èyí tó lóyẹ́ pé Ọlọ́run ló ṣe yìí, ìgbàlà tí Ọlọ́run ṣe yìí, ayérayé ni. Mo máa ń sọ, fi mí ṣépè pé ń wọná, mi ò lè wọná. Mo lè sọ gbangba pé àwọn nǹkan wọ̀nyí tí mo gbàgbọ́ yìí, èmi kì í yálè, èmi kì í mutí, èmi kì í ṣàbòsí, èmi kò sì pé, èmi kò pé, ṣùgbọ́n ẹni tó ṣiṣẹ́ lórí ayé mi, iṣẹ́ tó ṣe. Oníwàásù orí 3 ẹsẹ̀ 14 wípé èmi mọ̀ pé ohunkóhun tí Ọlọ́run ṣe yóò wà láéláé, kò lè wà fúngbà díẹ̀. Ìgbàlà tọ́lọ́run ṣe ó wà láéláé, ìyè tọ́lọ́run ṣètò fún mi ó wà láéláé. Ẹ mọ̀ gbọ́, ìdáǹdè tọ́lọ́run ṣètò fún mi ó wà láéláé, ogún tọ́lọ́run ṣètò fún mi níjọba ọ̀run ó wà láéláé. Ó jẹ́ wá gba àwọn ìtayérayé yìí tó rọ́fẹ́ ni. Tí kò bá yé ọ, ìbéèrè kọ sí mi ní text message, fóònù mi màá pè ọ́ padà. Tó bá nílò kí n pè ọ́ padà, send ẹ̀ sí mi ní WhatsApp. Nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta rèé 07038085652 07087682122. Wọ́n ti fi sí ojú móhùnmáwòrán 07055307492. Ọlọ́run ayérayé, ohun ayérayé ló máa ń ṣe, kì í ṣe ohun ìgbà díẹ̀. Ó dàbọ̀. Adùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé